mo ti ní bẹ́ẹ̀ bá gbẹ́ kòtò sílẹ̀ tẹ́tẹ́ nílé lórí àní fúnra yín lẹ ó sùn lé Àlàbíkẹ́ o torí iná tẹ́ bá dálẹ̀ fẹ́yẹ gúnùgún ẹyẹ mi náà fi ń sún Bàṣírà mo ti sọ gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ò ní gbà yìí láì. Nobody should call me o. If anybody should call my WhatsApp when I'm on a live chat, I will block that person off. Seriously. Iṣẹ́ àwọn ọmọ ewé nìyẹn o. Àwọn ọmọ ewé ọmọ ewé kankan ò gbọ́dọ̀ pè mí tí èsè tán. Àwọn eléri ibú ìfẹ́ kọ́ wọ́n máa pè mí. Bẹ́ẹ̀ bá ṣe tán bẹ́ẹ̀ bá nídìí àfọ̀ṣẹ́ kí n kọ́ yín kẹ́ lọ fún ìyá yín. Àṣàbí ó fúyẹ́ lọ́pọlọ, ó fúyẹ́ léwé. Bí nǹkan ní nǹkan tó fi pilẹ̀ tẹ́yìn kan. Olórí ibo lálábà wọn wà bẹ́ẹ̀ ó légungun èèyàn wà bẹ́ẹ̀. Egungun èèyàn kọ́ nǹkan oṣù obìnrin ló sì máa rí. Ó purọ́ jù. Thank you, Jare Yvonne Nelson. Thank you. I welcome you all back. Nobody should call me. If anybody should call me, if I should find your missed call on my phone, I will eventually block you off my phone. Seriously, because I'm sure that person calling is aware that I'm on a live chat. So don't call me to distract me. Bó bá jẹ́ ọ̀nà padà back to sender kó lọ kọjú sí àwọn ewé ìfẹ́ gbọ́ nǹkan lẹ́nu anybody bí mẹ́wàá lórí live chat. I block you off. I will tell my admin to block you off. Thank you, Jare Toxicity. Thank you. So as I was saying, how can the Yahweh be claiming to know everybody's story? Ìwọ ló mọ story gbogbo èèyàn. Ó ti rí nǹkan tó tún máa fi jọ tún ti tẹ̀ bàtọ̀rọ̀ Bùkọ́lá Alẹ́gẹ́. Kèé ṣe voice Bùkọ́lá Alẹ́gẹ́ ló ń bẹ nínú kìnìún. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi ṣàkóbá fọmọ lọ́mọ ni. Àwọn ọmọ ewé náà lè bá rúwà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn. Ayé àwọn ọmọ ewé tó ti bàjẹ́ tó ti pín yẹn kẹ̀ tí wọ́n rí bí kan. Wọ́n ọmọ jù ká lọ. Èèyàn kan máa ṣerú kàtẹ́ ń ṣe ìgbà tó gbérú ọ́díò yẹn tó jókòó lórí burúkú tó ní ayé ìwà Àbíkẹ́ Jagaban bó ṣe máa rí bí mi ní olórí ibú mo ya yí mú wo wèrè pé ayé tèmi á rí bí àbá yí ọmọ ẹ tí náà. That was what she said in a video now. Ayé Àbíkẹ́ Jagaban kìíní kan mo ráwọn olórí burúkú táyé àwọn ọmọ wọn àtàwọn ọmọ àwọn ọmọ tẹ́ ẹ̀ tí ìbí tí spam go tí ṣe sínú yín báyé wọ́n ṣe máa rí nìyẹn tí ò ní látúnṣe gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì sí pátá àtìyá yín. Ayé Àtinúkẹ́ Tina ọmọ Àṣàbí Esther Tókunbọ̀ a rí bí ayé Bùkọ́lá Alẹ́gẹ́ torí òun ló kọ́kọ́ sọ sí mi lálẹ́ tó ní báyìí òun ṣe máa rí nìyẹn tọmọtọmọ. Ayé Olúwabùnmi Anna ọmọ bíbí inú Esther Tókunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn a rí bí ayé Bùkọ́lá Alẹ́gẹ́. Ayé Adéwálé Samuel tó jọkùnrin gan a rí bí ayé Tókunbọ̀ kí lorúkọ ọmọ yẹn Bùkọ́lá Alẹ́gẹ́ bó ṣe máa rí gẹ́lẹ́. Ayé ìwà Àṣàbí Esther Tókunbọ̀ ọmọ Abọ́dẹrìn pàápàá a rí bí ayé Bùkọ́lá Alẹ́gẹ́ kó awọ́ sì jẹ́ ayé Bùkọ́lá Alẹ́gẹ́ lọ wà á yaṣọ mọ́rẹ́ lọ́rùn wà á bọ́ sí ọjà níwòwò bó ṣe sọ lórí mi ní alẹ́ yìí yẹn bó ṣe máa rí fún ẹ gẹ́lẹ́ nìyẹn Tókunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn wà á ṣẹ̀sìn lójú ayé wà á ṣẹ̀sìn lọ́run wà á ṣẹ̀sìn lójú ó tẹ̀ tí ń ṣẹ̀sìn ọ̀rẹ́dì ayé ẹ ti dàbí ayé Bùkọ́lá Alẹ́gẹ́ ọ̀rẹ́dì. Ara àwọn ohun tí mo lò fún ẹni pé kò déédéé fẹ́ ṣépè fún àwọn ọmọ ayé kò dẹ̀ máa ṣépè fún àwọn ọmọ ewé ó ti sọ nínú fídíò tó ṣe ó láyé àwọn ọmọ ewé ó láyé wọn máa bàjẹ́ tán ni. Ó ní gbogbo nǹkan táwọn ọmọ ewé bá dáwọ́lé ó ní kò ní yọrí sí rere nínú fídíò tó ṣe ó ti gbàgbé ni. Ayé ẹ ti ń rí bẹ́ẹ̀ ó ti wọ́ ti gọjá ayé Bùkọ́lá Alẹ́gẹ́ lọ. Ayé Bùkọ́lá Alẹ́gẹ́ tún da ẹlẹ́gbẹ̀ẹ́ ti tiẹ̀ tó bá fẹ́ gbọ́ Tókunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn. Ayé ò sunwọ̀n rárá kò dá rárá. Ìyá ń di ìbàjẹ́ ẹfun ṣetán aníwúrọ̀ oníkun àgbè olè tí ẹ̀rí tó ń sọ̀rọ̀ bí arìndí ó ní wọ́n máa ń jí slang òun máa ń sọ pé stop ṣe bẹ́ẹ̀ ó lò ṣíwọ́ ló yárin ìdìjú láyé nígbà tó já sí ò lajú. Stop ṣe bẹ́ẹ̀ ti wà látàyè bàbá látìnì tó ń ṣe fíìmù. Àwọn èèyàn ti sọ stop sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ gba ó já wèrè ẹ ó sí ń ta rárá tó bá ń gbọ́ ó já rárá ó sí ń gbòòrò. Arìndì ìnàkí Tókunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn ìwọ ló jájú ló yárin ìdìjú. Ìwọ náà ń kíráàkì jókì lójú ara ẹ nìyẹn o. Mo máa ń dáṣàlẹ̀ èmi mo sọ pé stop sọ bẹ́ẹ̀ mo rò pé má wá rìn dì. Stop sọ bẹ́ẹ̀ ti wà tipẹ́tipẹ́. Ó sọ tẹ́ni wọ́n máa ń gbé gbogbo slang mi èmi mo ní àwúgàgàwúgù mo ní ẹ máa tún wòye olórí burúkú yìí olóòṣì onífúnjẹrà amukú mẹ́kọ̀ọ́ apọ̀dà àgbàlagbà olórí sì kodò ibi tó yẹ kó fi ṣe orí ó ti tìbọnú slippers ó ti fi rìn lẹ́ńlẹ̀ orí ló fi rìn ó kẹ́sẹ̀ sókè ó ní ọpọlọ rárá Àṣàbí. Ṣàgbàlagbà rẹ̀ kan jókòó pé àwọn ọmọ yẹn wọ́n máa ń jí slang mi. Ìwọ gangan ló ń gbénú ìṣẹ́ tó ń pàtàn ọ̀la agbénú ìṣẹ́ pàtàn ọ̀la yẹn gbà tó yẹ kán máa pè é ní ẹ́. Ìwọ jókòó lójú kan ó ń sọ pé àwọn ayé máa ń jí slang wọn pé kí ni slang wèrè
ṣáwù gàgà wúgù wà ní slang yálà ya ẹ ni stop sọ bẹ́ẹ̀ bàbá Latin ti ń sọ gbogbo àwọn basket máa tún Ìjẹ̀bú tó ń ṣe fíìmù gbogbo wọn ti sọ pé dá padà stop sọ bẹ́ẹ̀ èdè ní ìdọ́ǹtè ó já rárá nígbà tó bá expire ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń píkì slang wà ló ń sọ slang táwa ti já dànù tá tún ti mú mi ò mọ ajá wà ń gbéra orí ẹ̀ láwà báyìí ajá tún gbéra ó ṣe àwọn ọmọ mi ìwọ ṣẹ̀ṣẹ̀ wá ń jókòó sórí stop sọ bẹ́ẹ̀ tó ti expire ó já o orin dìgan ẹ̀yìn ló wà mo sọ fún ẹ pé inú ìwé ni story wa yé máa kẹ̀yìn wé pálílẹ̀ ẹ̀yìn wé ìwọ̀n àrìndìn ó kàn máa ń ṣe bí wèrè jálajẹ mọ́ pé kí ló máa ń ṣe ó máa yìn lílé ìṣe kí n má wàá dé lóhùn náà ni ẹ̀yin tèmi wà lẹ́yìn wàá dá lóhùn ó di dandan kí n dá lóhùn ìyá olórí ibú yóò yẹ kó lọ ṣe ọlùdé ni ní ṣíta àbí kó lọ sóṣòdì lọ́dọ̀ àwọn ọmọ mi lọ́dọ̀ àwọn MC olówó kó gbé ṣà sáàrin wọn kó jẹ́ kó máa dáṣà fún ọ̀dọ̀ àwọn Koko Zaria kó máa gbáṣà kó máa gbọ́ slang kó fẹ́ parẹ́ sóṣòdì ká lọ lóyìnbó lọ́dọ̀ àwọn ọmọ mi láti tẹ̀bí jẹ́ kó gbé chair fún ẹ sí junction àti tẹ̀bí lọ sí dóńṣó lọ sólóko dáná jẹ́ kó dá slang fún ẹ kọ́stéènì kó rí ẹ fàyà ó mọ slang ò já rárá wá gbọ́ ò já èmi Àbíkẹ́ mo já jù yálà yẹ ọ̀gá yálà yá èlèmi Àbíkẹ́ ó lédè lẹ́nu ò lóhùn lẹ́nu rárá tó kún bọ̀ ìwọ ló yárin ìdìjú kò sí nǹkan tó sọ lójú ẹ tí ò kì í jọ ẹ lójú nígbà tó ò já sí ò sí gbòòrò náà ẹ ṣe jàre sísítà mi ajá tree gan gbéra slang ti yí padà ó gbọ́ ni wọ́n ní àwọn ọmọ mi ń ṣáṣẹ́ wọ́n ń ṣáṣẹ́ ó gbọ́ gbogbo àwọn èdè yẹn kò sí àwọn ọmọ mi ń ta wáyà mọ́ wọ́n ń ṣáṣẹ́ sí ni ó gbọ́ bó ṣe lọ arìndó ni ìtúgbé stop sọ bẹ́ẹ̀ wà wọ́n tún gbà lọ́wọ́ mi kò sédè tí òun sọ òun máa sọ pé kinní náà ni nǹkan ká yọ kinní ni nǹkan ti ń rènì tipẹ́ èdè elédè ni wọ́n máa mú olóṣìwò ṣèdè producer ní èmi yálà ìyá Àbíkẹ́ gangan ọ̀gá ńlá ṣéwù voice gangan ni producer ohun àṣàkún lọ́wọ́ ìyá ẹ̀kú òwò èmi ìyá ẹ̀rẹ̀ ẹ̀kún ọkọ̀ àṣàbí irúmọlẹ̀ ńlá tó ń fẹsẹ̀ sí ṣe mouthwash wo tó bá rá àwọn mi ń gbòòrò wọ́n máa ń ya lóní tó bá rí wọn nínú kíní nínú ṣọ́ọ̀ṣì inú mọ́ṣáláṣí ni o wọ́n máa ń tahùn síra wọn pé gàrá nìyẹn bí ọ̀rọ̀ Àbíkẹ́ ìwọ náà níwọ̀ lówó ìwọ tẹ́ parin dì já ìjà àti ilẹ̀ ńlẹ̀ ìdọ̀tí àánú Ìbàdàn ní ẹ ìwọ náà bọ́ sórí social media olóṣì àwọn upcoming generation tó ń dáṣà lójú wa táwa ń create àṣà àwọn ò fún wọn láṣà ìwọ gbẹ́gbẹ́ ìdọ̀tí àánú ṣáláwọ̀ ìwọ ló wá fẹ́ máa fáwọn aláṣà jẹ́ káwa create àṣà fún ẹ ká gbé lé ẹ lọ́wọ́ wèrè ẹ kó lọ sọ́dọ̀ owó kó tún pápọ̀ mẹ́wé kó sọ pé ewé dàṣà àṣà di ewé kó jẹ́ kí yẹn tún jáwó kó tún já change díẹ̀ fún lórí Google toro ló ṣí ààrẹ gbogbo àṣà tó máa lò ń dáná kò ṣe àní kò yé scam wa mọ́ ní gbogbo àwọn àṣà tó máa rò pé ò lò yẹn start the fuckery àgùgàgàgà àní oyè sọ bẹ́ẹ̀ mọ̀ sọ tó lòun dáṣà anyway ẹ̀yin ọmọ mi ó ti ya wèrè o ìyá yẹn kò sẹ́ni tí ó mọ̀ pé ó ti já finally last stage tán ti máa mú wèrè ẹ̀ tán máa tá lókun ọwọ́ méjèèjì sẹ́yìn báyìí tán máa só mọ́lẹ̀ tẹ́mi Àbíkẹ́ máa yọ fáńdáfáńdá lójú ẹ̀ rèé tó máa wò mí bí ọ̀pọ̀lọ́ tẹ́lẹ̀gùsí ń wò tí ò gbọ́dọ̀ yí ní ata díẹ̀ ló kù tó bá gbọ́ kò yá o tó máa ríran wò kò yá ohun mi máa ń dùn wèrè ó lọ́mọ ó láfi kó máa kọrin ó ní tọ́mọ ló ń búyàn lóòótọ́ ó dàbí kẹ́nìkan lòun mọ̀ tó ń búyàn for 4 hours ó dàbí kẹ́ ń búyàn 4 hours ó ní kò ní momi kò ní sinmi ó lóun gbà fún ọ̀gá òun ní níbẹ̀ yẹn náà so wọn náà mọ̀ pé lọ́gàá káyọ́ kò ní kúlù fún ẹ kò ní sinmi fún ẹ kò ní sẹ́tù fún ẹ gbé mu rárá èmi ló lọ fi ń dáṣọ olóṣì èpè lálẹ́ ojókòó wọ́n sọ pé báyà ayé ọmọ àtinúkẹ́ tí náà ògún bá ń wò báyìí ẹ̀ ṣe máa rí bí ayé Bùkọ́lá Alẹ́gẹ́ ni ọláyé àná Olúwabùnmi á rí bí ayé Bùkọ́lá Alẹ́gẹ́ ayé Adéwálé Samuel á rí bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tó bá tinú wà Àṣàbí Tòkunbọ̀ ọmọ Abọ́dẹrìn jáde ayé wọn á rí bí ayé awọ́sì jáyé Bùkọ́lá Alẹ́gẹ́ lọ ṣe wá ráyè wọ fúnra rẹ̀ Esther Tòkunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ awọ́sì ju ayé bó ṣe ló máa yaṣọ mọ́rẹ́ ní àrùn níwòwò yẹn wàá ṣẹ̀sìn lójú ayé wàá dédé kewúrẹ́ mọ́lẹ̀ báyìí wàá bàlẹ̀ wàá fẹ́ máa do àwọn èèyàn máa bí ẹ pé ìyá ṣé kìí ṣe pé wọn wàá mọ̀bẹ wàá gún rẹ̀ pa àwọn tí ò yẹ kó gún around yẹ wàá gún wọn bí bó ṣe lédì máa dì ẹ̀yàn ló ṣe máa dì ẹ́ torí mo gbọ́ bó ṣe ń ṣépè lálẹ́ rògbò lórí burúkú ìyá yìí ó tún ti láàkì dóòzì kan náà àwọn oògùn tó yẹ kó lò ó tún ti bẹ̀rẹ̀ pé èmi náà máa wá bó ṣe ń gbé pè wá ni máa gbé pè padà wá fún ẹ back to sender ni tó nípọn tó tíìkì gan tẹ́mi ẹ̀ ò ní dèlé lórí stop sọ bẹ́ẹ̀
gbéwèrè lọ kò síṣẹ́ tí ẹnu gbogbo àwọn tó wà ń bíbà yìí olóṣì ìwọ ló purọ́ jù ló fúyẹ́ jù ní gbogbo orí social media ìwọ tó níyàn fúyẹ́ olóṣì iye eléwé kọríándà tí ò ṣe nǹkan kan jù rẹ̀ sí lọ ìwọ gangan ló fúyẹ́ jù olórí burúkú gbogbo keto tó jọ sínú ṣẹ́ẹ̀dì tó bá yẹ wàá yí gbogbo concussion bẹ̀ dànù wàá máa fa wọn kéyẹn wàá máa fi store ayá máa ṣe sínú freezer kó pa àwọn tó máa bẹ́ẹ̀ sóúnjẹ káyé ẹ̀ má bàjẹ́ ìjọ tó bá yẹ láti celebrate àwọn ọmọ ọmọ ẹ tó bá wọ graduation gown béèyàn kan ṣe sọ wọn níjọ yẹn àwọn kéyìn á wúlò tó máa fi ṣe takeaway fáwọn ẹbí ẹ náà nítorí kò sẹ́ni tó máa jóúnjẹ wà láṣàbí wọn ti ló lóòórùn ní onídọ̀tí yẹn ó lè dá sí omi kómi jìnnà ó lè bọ́ìlì ẹyin lásán kẹyìn yẹn jìnnà ibi tá yí ẹ bàjẹ́ dé nìyẹn ayé ẹ wọ́n sì jáyé alẹ́gẹ́ lọ tó bá fẹ́ gbọ́ Gaddafi sọ pé gbogbo oògùn tóun bá lọ́wọ́ ẹ àwọn oògùn bí kò fẹ́ bá yé ìyá òun jẹ́ kò fẹ́ kẹ́yìn òun sáwọn èèyàn òun káwọn èèyàn má rí oògùn tó bá lọ́wọ́ ẹ tí wọn náà fẹ́ fi bá yé ọkùnrin jẹ́ pọ̀ gan gbogbo ìgbà tó ń sọ ewé ajẹ́tẹ́wé ò jẹ́ fún ẹ gbogbo ọkùnrin tó kó sí ẹ lọ́wọ́ ní London wọ́n níbi kan ká oògùn mọ́ ẹ lọ́wọ́ ni kan fẹ́ bá ẹ sùn kan rí gbàdí kan rí nǹkan tó ti porúkọ wọn sí tó ti yí mọ́ pépà wọn nítorí ẹ̀ náà ṣe ń já ẹ lẹ̀ ló ṣe ní permanent partner so sori pa yí ẹ wọ́ọ̀sì jù yẹn lọ gbogbo àwọn tó ti tán kádùlé lórí kan má fi ẹlẹ̀ kan má lọ àwọn ọkùnrin tó ti kó sí páńpá ẹ ọ̀nàrẹ́bù ẹnujọ́ mẹ́ta ìtorí mo rẹ́ni tó mọ̀ ní mi ṣe fẹ́ dárúkọ ọ̀nàrẹ́bù yẹn tán kí n bẹ́ẹ̀ gbé síta tán wọ́n ròyìn gbogbo nǹkan tó ṣe kán má bàa fi ẹlẹ̀ àmọ́ gbogbo ẹ̀ náà kó ṣe kí ni ó sùn kó dànù ni àwọn ọmọ ẹ ti jẹ́wọ́ Bukky Jesse Evans eyín làṣọ ìjọba eyín ó ti ṣe fídíò ó ní kò sẹ́ni tí ó lè ṣerú ẹ olóhùn gan lè ṣe nǹkan tí Bùkọ́lá Alẹ́gẹ́ ṣe ó actually admit pé nǹkan tó ń ṣe yẹn da òun lè ṣerú ẹ so sori pé ọwọ́ èèyàn ọmọ ewé náà ti lè bárú ẹ̀ kó ṣe ọwọ́ àwọn ọmọ AJ àwọn ọmọ ayé no we differ from such ọkùnrin máa wá naturally ni àwa ń bára wa jà bíbá adẹ̀ ń dárí jira wa àwọn ọmọ ọ̀dọ́ títí yín ìwọ náà fúnra rẹ̀ ó ti exhibit ẹ̀ pé o ò lè dárí jí èèyàn because ìgbà tí nọ́sẹ̀lì níṣẹ́ ó yẹ̀yẹ́ nọ́sẹ̀lì ní I'm sure kó ti ṣe ògògùn yẹn òun náà olùṣọ́ni yẹn nọ́sẹ̀lì tó jẹ́ wòlíì ó gbọ́ ògùn tó ṣe tó pè tó ní kán máa polúkọ gbé mi sọ́lọ̀ ògùn dì mú kinní kan sí o òvútù fẹ́ tẹ̀ ló já sí gbogbo bí tẹ mórúkọ èmi Àbíkẹ́ Jagabade ó yẹ kí n tẹ̀ tí máa ránlẹ̀ lẹ́bàá iná àwọn olórí burúkú ṣé ewé kan ló rán ni wọ́n lẹ́ni tọ́lọ́hun ò pa ni wọ́n ní ẹ̀dá kan ò lè pa ẹni tọ́lọ́hun ò gbé ṣubú ni ẹ̀dá kan ò lè gbé ṣubú ó bá lábẹ́lá kó lákándù kó láìní tí kó fọ́ṣàfọ́ṣẹ́ kó lè ràn mí èpẹ́nu ṣẹ ni mo ti sọ fún ẹ pé tẹ́wúrẹ́ bá bojú ẹ̀yìn ó máa fèpè fẹ́lẹ́pè ẹ̀lúlù wọ Tòkunbọ̀ ni tó fa òjò orí ara ẹ̀ ló máa fà sí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ni wàá fi nọ́ rẹ̀ lánàá pa ni Tòkunbọ̀ Àṣàbí ọmọ abọ́dẹ rìn á bọ́ sí orí ẹ̀ ní pátápátá ìwọ ló lè pín ẹ̀ èpè ò lè rìn mí kò lè ràn kọ́kọ́ lára àwọn ọmọ èjè tì mú dígbí làwà tààtúrálẹ̀ dáadáa ni títí wá ń já sí bá ṣe lù ló ń jẹ́ fún wa ọ̀run gbàdúrà wa tá bá kúnlẹ̀ tá bá béèrè èyí tá láàfẹ́ ọ̀run òfin lé wa lọ́wọ́ tó bá fẹ́ gbọ́ tó kó lè mọ̀ pé ẹni tó ń gbénú àwọ̀ ojú ẹni tó ń gbé inú ìwọ lọ torí ẹ̀ láà ṣe ṣẹ̀sìn ẹ̀yin yìí kan náà ni ẹ̀ ń ṣe ẹ̀sìn lé ẹ̀sìn èmi àìsàn gidigba pẹ̀lú Ọlọ́run èmi Àbíkẹ́ Ọlọ́run púpọ̀ kò yẹ wọ́n woman battalion irúnmọlẹ̀ ńlá tó ń ṣíwájú ogun tó tún wà lẹ́yìn ogun èmi kan mo dúró síbẹ̀ Ọlọ́run ló bá mi dúró kò yẹ máa láti ẹ̀ dáadáa táwa bá ń pàyàjọ́ kó máa mọ̀ pàyàjọ́ yàtọ̀ ọ̀fọ̀ yàtọ̀ ọ̀rọ̀ tún yàtọ̀ ogbó ẹ pín sí díẹ̀díẹ̀ ni gbogbo nǹkan tó ń dẹ́rù bẹ́ẹ̀ yẹn farabalẹ̀ kọ́ kékeré máa mú ẹ lọ bí tí mo ti ṣe wọ́n á ṣe fún wọn olórí burúkú kó tiẹ̀ for once kó present ara ẹ bíi original iye olóògùn because o ò ní ògùn o àwọn wèrè arìnrìn tán máa ń pè wọlé pọ́n fúyẹ́ gan ìwọ ìyá wọn gangan ló yẹ kọ́ lọ access ẹ lọ ṣe self evaluation lórí ara yín kẹtẹlẹ mi Àbíkẹ́ fúyẹ́ ẹ wọjọ́ tó pe ṣẹ́rẹ́ lè yà yín lórí Facebook ó kánlẹ̀ ni ó sọ̀rọ̀ di wòlíì ni láàrin wákàtí ó sáré fò sórí lẹ́yìn ló ń pariwo àjẹbẹ kò síjọ́ tí bá wá tó ẹnu yẹn lá fún ẹ báyìí tí ò kí sáré kọlù fún ìṣòro wèrè wo ó ti wò pé Fádèyí Ògúnjìmí wọlé tó ẹ wá tí ẹ má bàjẹ́ o ó ya lọ́kànnà lóòótọ́ pọ̀ ọmọ yìí o kò má fi ṣeré o má mọ nǹkan tó ń tọ́lá lóòótọ́ ìyá alájà ẹ̀ wàhálà ò lè mọ nǹkan tí mò ń tọ́lá lóòótọ́ gbogbo ètò ló ń gbé scammer láwọn ọmọ ẹ lọ́wọ́ pé egungun kinní kan lọ́fíìsì yẹn kò ní yẹ ìwọ ọmọ ọrú ẹ ló ti fúnlà fún kìlá fọ̀ṣẹ́ kó fi pé kábíyèsí padà ọmọ ọrú ẹ ló ṣeṣe fún Ṣadé Rupiano ẹlẹ́kùn egbére the latest egbére in town
pé kó fi pé Bọ́lírè padà pé kí Bọ́lírè má tú àṣírí ẹ̀ ìwọ ọmọrú ẹ̀ ni wo fi àfọ̀ṣẹ́ yẹn pé Gaddafi padà pé Gaddafi o ó yẹ máa padà bọ́nú lékẹ́rù ẹ̀ sísìn ìwọ ló fúyẹ́ jù ló fake jù láyé yìí Tòkunbọ̀ ó fake there's nothing happening for you ìwọ ló fake ìyẹ̀wé kan sí nǹkan kan fún ọ tó bá ń gbà Tòkunbọ̀ ó ti tọ́ fún ọ pátápátá ó tọ́ fún ẹ ó yẹ̀yẹ́ fún ẹ òfò dé bá ẹ kún dé bá ẹ òṣè ìpayín kẹ́kà ṣe rí ó dé bẹ́ẹ̀ lórí social media àfàsẹ́yìn dé bá ẹ pátápátá ó dé bá nú ayé ẹ ó jẹ́ gbà èyí tó ṣe tiẹ̀ kí o sì máa dúpẹ́ kó sì lọ yí ìwà ẹ padà ó gbo iná burúkú tó dálẹ̀ fáwọn ọmọ èjè ara ẹ ló fi sun kò tó tẹ́ gbẹ́lẹ̀ ẹ̀yin ọmọ ewé fúnra yín lẹ kó sínú ẹ̀ kò ń ṣe àyè àwọn ọmọ ayé torí ẹ̀ làwọn ò ṣe kó sínú ẹ̀ mo ti sọ fún ẹ pé ẹni tó bá nírú aṣọ òkín fà kan ya àfi tó bá máa ya tara ẹ sí wòwò máa rò ó de kó tó porúkọ èmi Àbíkẹ́ lódì tó ní gbogbo ọjọ́ tó bá ń pè ìṣẹ̀dá Tina kọ́ bí ẹ ó ń jẹ ó ń ṣe hò Àtinúkẹ́ Tina àkọ́bí ẹ tó kù sí tó ṣàkọ́bí a máa jẹ gbogbo ọjọ́ tó bá porúkọ èmi Àbíkẹ́ ní òdì mo ní Àtinúkẹ́ Tina máa jẹ ẹ ní hò Olúwabùnmi Àná máa jẹ sí ní hò Adéwálé Samuel gbogbo nǹkan tó tara ẹ jáde pátá ló máa jẹ jọ tó bá porúkọ mi lódì ẹni nírú aṣọ kò ń fà kan ya torí ẹ mo máa ń ṣọ́ra mi kí n tó wá bá ẹ pé mo wá sọ̀rọ̀ sí ẹ àmọ́ ọjọ́ tó bá ti sọ̀rọ̀ di wèrè olórí ibú ẹ báyìí mo ń bọ̀ ta fún ẹnìyẹn kò sóhun tẹ́dí ẹ àní kò máa sóhun tẹ́dí ẹ tó lè fẹ́ yẹ àṣàṣe tó lè fẹ́ yẹ àṣàṣe tó lè fẹ́ yẹ àṣàṣe bó bá lè ya kó yà sẹ́ ọ bó lè ya kó ya àní bó lè ya kó yà sẹ́ ọ bó lè wo kò sí nǹkan kan tí ẹdìyẹ yóò fi ẹyẹ àṣà tèmi Àbíkẹ́ ṣe àwòmọ́jú òun lẹ́dìyẹ máa ń wọ àgbàdo núgò èmi Àbíkẹ́ tọmọtọmọ mo di àgbàdo núgò fún wọn Tòkunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn ọ̀sùn léèbi ni wà láìkànnà kó gbé mi jẹ ọkàn máa wọ àgbàdo yẹn núgò báyìí kó máa ga o Àbíkẹ́ àfìgbà tó gbéra rẹ pamọ́ síbi kí ni ìwà jẹ sùn máa dísọ fún ẹ pé yewé olórí ibú rèémọ́ jẹ yẹpẹ̀ lọ́bú gíjẹ kó lọ sùn àwòmọ́jú náà ló mọ wò mí tí ẹ ti bá ẹ ó fínísì fún ẹ ó bá pe léyìí èpè ni bó bá pe tọ̀hún èpè gbogbo bó ṣe ń pe èpè inú ayé ẹ̀ lèpè yẹn ti ń ṣe i'm sure pé èpè tó ṣẹ́ títí rè tó bẹ̀rẹ̀ sí ní dàlé ọmọ ẹ lórí tó fi di pé òun mọ sàárì ọmọ tó fi di pé ọkọ ọmọ ẹ ń kú lójú ẹ ó ṣe jáwọ́ nù kà Tòkunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn ó bá rẹ sọ tòótọ́ ni gbogbo orí báyìí kọ́ ni wọ́n máa ń yàn jẹ gbogbo ọjọ́ tó bá jókòó tó ń ṣépè fáwọn èèyàn tó ń lu ṣẹ́rẹ́ ìwọ tó ń sọ̀rọ̀ títí ẹ wọ́sà yí ẹ bàjẹ́ jọ ayé Bùkọ́lá Alẹ́gẹ́ lọ kí ni gbogbo àwọn tó ń ṣépè fún lórí Facebook kí ni wọ́n ṣe fún ẹ ìwọ kan náà ládìẹ tó ń po concussion tó ń ṣe báyìí Dẹ́tọ́lá o Dẹ́tọ́lá Dùkẹ́ o ṣé ayé ò bàjẹ́ ju ayé àwọn tó ń sọ yẹn lọ ìwọ yìí kan náà ló sọ pé o máa mú abẹ́rẹ́ ọ̀pọ̀lọ́ mẹ́sàn-án wà kọ́ bó ṣe ń kọ́ ẹsẹ̀ Jagaban ló ń kọ́ olórí ibú ní ẹ̀kọ̀ràn kó kọ́ mi lẹ́sẹ̀ mo kàn fẹsẹ̀ yí gbá bọ́ọ̀lù sí ni bí ṣe ń kíkì ni mò ń rẹ́ẹ̀sì bọ́ọ̀lù pẹ̀lú ẹ̀ ìwọ ni òye náà kó tó pè mí bí bá dúró bí ṣe wà yọ ọmọ ni mí Ọlọ́run wò ó ṣe orí wo bí wòs wo bí wòs ọmọ Làbíkẹ́ Jagaban kémi bá tiẹ̀ lọ dìsébù bó ṣe máa ń sọ yẹn máa ti ní kọ́sọ́mà bíi 2 million kẹ́yọ kan tó yà síwájú gbá ẹ̀ pé kí ló ń ta sọ tòótọ́ fún ara ẹ̀ Tòkunbọ̀ Àṣàbí èmi Àbíkẹ́ Jagaban máa ti ní kọ́sọ́mà bíi 2 million ó mọ̀ ọ́n tó pé 2 million kẹ́yọ kan tó béèrè pé àǹtí kí lẹ́yìn ń tà èlò lọ́wọ́ ó bá tẹ́ wà lọ́rùn ọ̀sánwó bí ò tẹ́ wà lọ́rùn ọ̀nìsànwó Bàsírà mi rè ṣe Àbíkẹ́ lè rí yẹn ìbàbá aráká sọ̀bẹ́ o wọ́n ti yọ̀dọ̀ mi dànù iṣẹ́ dìsẹ́bù ọmọ nẹ́sẹ̀ mi ti kọ́ kinní kan lára àwọn ọmọ ẹ̀yẹn wàláhì ti pé kọ́sọ́mà burúkú wọlé o ṣọ́dọ̀ tiẹ̀ náà wá fẹ́ wá ni ó rí ojú ọmọ ni pretty adúmáadán eyín mẹ́nu kún ìbàdí àràn ọ̀pẹ́lẹ́ńjẹ́ ṣubú làwọn àwọn crack Àbíkẹ́ olóhùn yọ̀ ọmọ tó mọ̀ tọ́jú ọkọ ṣe èmi yìí kan náà ni ojú èmi èrè àbí kí ló máa ń pojú mi how beautiful eyes orí ohun tó lọ́n fún mi sọ̀rọ̀ òkì mú ẹ òkì wọ àwọn méjì èmi kò ṣe ẹbí kò lọ bẹ́ sínú omi kò lọ kú dànù òkì wọ́n yan àwọn Naomi Bayasi kò wo bó ṣe kún rọ́rọ́rọ́ òòrùn àwọn ọmọ mi wojú mọ́dá bó ṣe pretty
àwọn wòlíì tó sexy jù tó pretty dé pé mo lè ní kí bàbá mi lọ mọ́ jọ́sìn bẹ́ẹ̀ torí irú fèsì báwọn ni pretty wo dọ̀kásì wo wọnú everybody know Igbesi beautiful àwọn ọmọ tó wà presentable anytime any day tẹ́gbẹ́ tó máa rán wọn jáde báyìí àwọn ọkùnrin á ní káfàtà àwọn yẹn nìyẹn sọ pé ayé yẹn ṣe bí ayé àwọn ọmọ ayé ló palatable ló sweet jù ló sexy jù òun lọ́lọ́run ti ṣe tán ní overdone job ó mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní àjànàkú fojú iṣẹ́ wọ̀bọ wọ́n ní bẹ́ẹ̀ lọ́bọ òkúkú tọrọ jẹ́ èmi Àbíkẹ́ tó ń fojú iṣẹ́ wò ìmọ̀yálé rẹ̀ wí pé ìyẹ́wé lérí ibú orígbà tó mú mọ́tò lọ́sàn-án tó ń wa mọ́tò bí ẹni tó ń wọkọ̀ dọ̀gọ̀ tó ń wà bí ẹni wa reluwé jọ́sí mo wò ní Àbíkẹ́ ṣèwọlé ìwé lè mú pé ìyẹ́wé tún dànù ìwòwò làkàrẹ́ wà lọ́jà nígbà tí mọ́mọ́yìn àwọn ọmọ kéékèèké rú èmi Àbíkẹ́ ti ń wọṣọ gbàgbé age tún dànù ṣọmọ kan fowó kan ọmọ mi tí wọ́n bá ṣe ń pé 14 báyìí náà màmá mọ́tò wà àwọn òbí wọn dẹ̀ ti ra mọ́tò fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó yá ẹ gbà ẹ máa fi mọ́tò ṣeré ní àti age of 14 àti lè pé 18 làwa ti ń kọ́ driving ṣọmọ pé wọ́n ti ó tiraka ó fọlẹ̀ ó fọ tọ́ílẹ̀tì tí ẹ bàjẹ́ tán nínú London kó tó lálàá pé yàrá ìyá ẹ máa gun mọ́tò ilé adúró tó ti lọ já dúró ibẹ̀ náà ti wò ṣe fún olórí burúkú pé kó máa fún ẹ ní ṣẹ́ńjì ayé ẹ ò balance ní London kò sẹ́ni tí ò sọ pé ayé ẹ ò balance ní London táyé ẹ bá balance ní London nítorí reputation tó dáa ìgbà tó kọ́kọ́ halẹ̀ pé mo fẹ́ lọ gbé London ó yẹ kó welcome ẹ padà rí pé iye ways coming back orí Àṣàbí tuale ayé ọjà ọmúkan àtàbọ̀ wo ó mì lójú èmi náà àyà mi dẹ̀ ń já Àbíkẹ́ Jagaban ṣàlélẹ̀ yìí o bàbá sí lẹ́lẹ́gẹ̀yẹ̀ o Àbíkẹ́ mèrè ṣe torí lọ́pẹ́lẹ́ ké sí yẹn bàṣírà mèrè ọmú yìí náà ní nǹkan ìmọ̀ bí mo ti rí ìyẹ́wé ayé ọjà ó mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bí omi àfúkìdà òfagídí ṣe fáṣọ̀nù eléri ibú sisi claro of Apapa road olójú kan nílùú àwọn àjọba àwọn afọ́jú alóhun lòun máa jọba òun lọ̀rọ̀ yẹn ń tiẹ̀ agelu olòṣì túlétúlé ọ̀bàyé jẹ́ ìwé òyàtọ̀ sí wà lẹ́gẹ́ òun náà bọ́ta lánàá ayé òun máa bàjẹ́ ní ayé fún mi ọ̀nẹ́ máa bàjẹ́ máa ń ní ẹ̀yìn Àbíkẹ́ yẹn ti ẹ̀dùn lẹ́nu gbogbo yín ìyẹn òmòdù yẹn ọkọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ nílà fún kíkò ní dáa wọn kò ló ṣí òlọ́rọ̀ rẹ lẹ́nu olórí burúkú àfi kó má duplicate ọ̀rọ̀ ẹyọ kan jáde ní gbogbo ìgbà kí ló fẹ́ fi bú mi kí ló fi bú mi là fún kì ó lọ́rọ̀ lẹ́nu gbogbo yín ẹ̀ ń ṣe àvíò ara yín àní ẹ padà lẹ́yìn yẹwé wọ́n lọ dáadáa gúrùpù ẹlẹ́kọ́ ní èèwọ̀ là fún kí ó dá wà o papọ̀ mọ́ yẹwé o jẹ́ káwọn àwọn tó máa wò yá ẹ̀ àwa lọ lọ́ṣọ́gun ọ̀wọ̀ fún pé kọ́ máa fọwọ́ ẹ̀wọ̀ ẹ̀ gbogbo àwọn tó ètè lórí Facebook kọ́ máa kó ẹ̀jẹ̀ padà àṣírí ẹ̀ ti tú gbogbo ibi tó ń gbéṣẹ́ lọ lórí burúkú ayé mọ̀ pé kà ní ẹ̀ là fún kì ọba yẹ́jẹ́ ní olórí ibú má ṣàǹfààní èèyàn gidi ní ẹ first class àwọn olóòṣì àwọn má ṣàǹfààní sórí gbé ẹ̀dá ní ẹ lórí social media àti lójú ayé gangan là fún kì gbogbo obìnrin tó bá ti wá jẹ ojú ọkọ lé ẹ ẹni tó bímọ fún lórí social media kò ní kó máa bóun ṣépè fún olórí burúkú with certificate ni má ṣàǹfààní tí wọ́n certify láti ọ̀run nírú obìnrin bẹ́ẹ̀ mo máa ń sọ báwọn méje gan bá dánwò bí ṣe máa wí fún wọn ni èmi ní fi cover wọn there are things you don't do so ìwọ tó lè ṣe bẹ́ẹ̀ tó lè parọ́ mọ́ dídí ọ̀rẹ́ ẹ̀ torí wọn ní kọ́ lọ pààyàn tí wọn ọ̀dẹ̀ ní kọ́ lọ pààyàn la fún kì you that lied against an innocent person kí ló lè ṣe kí ló kù fún ẹlẹ́ ayé ẹ̀ tó èso ẹ̀ṣẹ̀ tó tóbi jù láyé yìí wọ́n ní you know where you stand with èèyàn tó mọ̀ pé ó máa pààyàn. You know where you stand with a thief. One but where do you stand with a liar? Ọ̀rọ̀ kan tí mo bi Jíbì kẹ́ńjọ́ sí nìyẹn pé where do you stand with a liar? Oh, ní integrity. Wọ́n lè gbé rí ẹ jẹ́ onírọ́wọ́ sì ju apààyàn lọ torí ọwọ́ onírọ́ lẹ ti máa bá apààyàn. Àwọn onírọ́ lẹ ti máa bá pé kán ṣèyàn léṣe. Ọwọ́ onírọ́ lẹ ti máa gbá gbọkọgbọkọ. Ọwọ́ onírọ́ lẹ ti máa bá ìkà. Ọwọ́ ẹ̀ lẹ ti máa bá ṣèbé. Where do you stand with a liar? You never know. At least ó ti mọ̀ pé ó lè mo mọ̀ bí ta ọ̀rẹ́ mi ó máa gbé wìrì ó máa gbá owó mi ni o. Where do you stand with a liar? Irọ́ bá ti gbogbo yín pátápátá jẹ́ as a group. Orí ẹlẹ́kún agbére ẹkún egbére tí gbogbo yín ń sun kiri. Mo máa ń wò yín pé kí ló fa ẹkún egbére tẹ́ ń sun náà. Bẹ́ẹ̀ bá ti ẹ̀ sunkún àwọn àsìkò tí ọmọ ń sunkún nulé kò bá dá irú èmi Àbíkẹ́ náà tó ní níjọ́ àwọn ọjọ́ tí mo máa wà down nǹkan kan lè dùn mí omi a sì jábọ́ lójú mi máa sì nú pé wo shit happen kò ní jẹ́ lórí ọ̀rọ̀ yẹn ọmọ ewé kò yé yín
èwo lẹ́kún wèrè ẹkún ẹ wá gbà mí tí gbogbo yín gbé káàkiri olórí ibú jọ́sí má ṣàǹfààní alápá agẹrú ẹlẹ́sẹ̀ púpùpù ọwọ́ púpùpù rùpíánò business mogul jọ́sí tí ìyàwó ò bá sọ tó tọ̀rọ̀ èwo lẹ́kún wèrè tó Lábìkẹ́ ayé òun ayé yàlájà òun Fọláṣadé máa bàjẹ́ ní ìbànújẹ́ ló máa gbẹ̀yìn ayé òun bóun ṣe ń ṣe yìí torí mo gbé pé olórí burúkú tó ń fẹ́ kún ẹ̀sùn kò ní yẹ bó ṣe ń sunkún yẹn wọ́n máa sunkún lọ bẹ́ẹ̀ ni àdàbí tí ń bá wá bá ẹnìkan lò ní mọ̀ sún lọ bẹ́ẹ̀ àdàbí tó bá jẹ́ mi mo wá wájà ẹnìkan lò ní sún àdàbí tí ọ̀rọ̀ yìí bá kún ẹ láti lẹ̀ lò ní sún jẹ́ fi àdàbí sí fún ẹ kó lè mọ̀ kó kọjá ìyá rẹ̀ àdàbí wọn ló jàjè pé lọ àdàbí tí bá mú ẹ̀rí wọn náà wọn Fọláṣadé tí wọ́n bá ẹ̀kọ́ tó wá tọ́ mi òun nìkan ló ní máa sun ẹkún yẹn bó ṣe béèrè pé yẹn alẹ́ pé ò kí ń rán àwọn kan kọ̀ràn kó ràn wọ́n wá kàn máa ṣe dáadáa sí ni because ọ̀rọ̀ tí ò pọn lọ́wọ́ lẹ́sẹ̀ ṣọbọléṣọ àǹtí ilé ọkọ ojú yọbọ àwa yín délé a ò bá yín lé ọkọ yín lábá tó ń jọ ojú yọbọ àtẹwọ́ lójú àyìn eyes ganga eléri ibu túlétúlé amẹ̀bọ alápá igelu ẹlẹ́sẹ̀ agelu kúnkùnkùn rárá akíàpọ̀pọ̀ madam rupiano ojú òtí ẹ̀ táǹpì ẹ̀ lámọ̀ wí lámọ̀ sọ èmi mo mọ̀ sọ èmi mo burú tó yìí má fi lọ mi ń dá sí bètè ṣọ̀bọ̀ṣọ̀bọ̀ lórí Facebook èmi náà fẹ́ kán mọ̀ mí business mogul tó máa ṣí ṣọ́ọ̀bù látàárọ̀ tí kọ́sọ́mọ̀ ẹ̀yọ mẹ́ta ò ní wọlé àfi ká máa ráwọn òyìnbó àwọn latino ìwọ tó pẹ́rẹ́ ní dúdú nàìjíríà ní tó ń gbé ní society àwọn dúdú tí àárín dúdú bíi mẹ́ta kó wọ ṣọ́ọ̀bù ẹ látàárọ̀ dalẹ́ rí èèyàn rẹ̀ kan wà tó ń tà èèyàn kan ṣe lucrative business kó máa dédé palẹ̀ mọ́ kó lóun lọ jókòó sí Amẹ́ríkà lọ́sẹ̀ mẹ́ta èèyàn kan á máa tà ń ṣọ́ọ̀bù ẹ̀ kó bọ́ sórí social media kó máa ṣe kinní náà I'm going to give it to you mo sọ fún ẹ pé o lè win mi Abike look at me read my list o lè win mi lọ́tẹ̀ yìí I'm telling you èmi ni máa win ẹ lọ́tẹ̀ yìí wọ́n mi dáadáa Abike mo ti rédí ẹ̀ tọ́ máa bẹ́ẹ̀ ná tán bí owó lọ́tẹ̀ yìí mo pẹ́ máa wá rìn jẹ́ olórí burúkú wọ́n máa so mí fún ẹ ni àwọn tí mo pọ́nlé náà so mí fún ẹ yé àti kú ti pẹ́ wàá ti kú tètè àwọn tó láìkì mi tí mo pọ́nlé àwọn so mí lọ́wọ́ mú fún ẹ Ṣadé tí wọ́n bá so mí lọ́wọ́ mú fún ẹ wọ́n ti fòkú ẹ̀ ránṣẹ́ sáwọn èèyàn ti pẹ́ mi ní láti pa ẹ́ physically máa fi ẹnu pa ẹ́ wà wá jáde tì ní orí social media mi ṣe nǹkan kan fún ẹ rárá sórí gbogbo ẹkún wèrè tó ń ṣe yẹn mi tí ì ṣe nǹkan kan fún ẹ máa ṣe fún ẹ débi pé o ò ní lè rìn ní orí Facebook tó bá wá di ojú ayé gangan pé kò bọ́ sórí street ò ní lè rìn wàá wò pé kú yá ju ẹ̀sìn lọ wọ́n so mímú lọ́wọ́ fún ẹni Jésù ń gbọ́ torí mo pọ́n àwọn ènìyàn lé èèyàn ńlá ni wọ́n lọ́wọ́ mi wà láìtàláì mo ní wà láìtàláì ọ̀rọ̀ yìí o alẹ́ ní máa bá wa dọ̀rọ̀ yìí o ọ̀nàdé mọ́ká tún wálé ọ̀rọ̀ yìí o ẹni máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó mórí pípé dání mo ní wàdúwé mo tún fọ́ Ọlọ́run búra pé ọ̀rọ̀ yìí o ẹni máa bẹ́ẹ̀ mi dọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó dájú yàásín mílíọ̀nù mo fojoojúmọ́ ké wàláhì ọ̀rọ̀ yìí o ẹni máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ wọn o a ní sẹ́ǹsì tó dájú wọ́s alẹ́ tó máa bá wa sọ̀rọ̀ yìí agbọ́nkú níwájú agbọ́n lẹ́yìn bí alábàáhùn agbọ́njọ alábàáhùn gan lọ sẹ́ǹtì ẹ̀ láti pé gan olórí ibú ẹ̀ wá bọ́ sórí kinní ó wá sùn lọ ó sùn sí kòròbá ẹ̀yà yín àṣà bí ẹkún gbogbo ọ̀sẹ̀ yìí fún yín o bí moro ṣe ń sunkún bẹ́ẹ̀ ni ìyá yín ṣe ń sunkún bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe ń sunkún ṣé gbogbo àwọn búkì bàndánà ìyàwó ẹ̀gbọ́n moro l'Amẹ́ríkà wọn ò rí gbogbo ẹ̀sìn tí moro ń ṣe àbí ẹ̀gbọ́n moro tó jẹ́ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì wọn ò rí bó ṣe wá ń borúkọ bàbá àwọn jẹ́ tó sọ pé òun máa gbé AK-47 lọ pààyàn asọ̀tán gbogbo yín kó 77 sẹ́yìn orúkọ yín 77 kọ́ 99 ni àìmọye inú yín gan lẹ ti yí orú yín padà sí mo ti rí 88 Tọ́pẹ́ 88 Ọláníyì 77 Túndé Ọláníyì wọ́n ti yọ 77 88 àbí 78 lẹ́dẹ̀ lóòsìn ẹ̀ẹ́rí gbà táwọn ẹbí yín bá ń ṣe kàkẹ́ wá mú wọn lọ́wọ́ so
mi wá bá yín for God's sake ẹ̀yin lẹ wá bá mi rù piano ìwọ ló kọjá boundary ẹ wèrè mi ò mú ẹ rí láyé mi rí Bukky Jesse ni mo bá wí tí wèrè ẹni I am fighting for my fellow woman èmi rò pé human rights activist ní ẹni àfìgbà tó gbé pèdè olórí ibú ẹ máa ṣépè fún ẹ Jagaban wẹ́mẹ́ mo máa rìn lónìí I'm going to use my ọlọ́rin mi tí mò ń sìn Orímọládé ni mò ń pè mú ní ẹ máa wo wèrè olórí burúkú òṣèpè láàárọ̀ gbórímọládé jáde lọ́sàn-án fi Ṣàngó tẹ́lẹ̀ lálẹ́ kò ní yẹ mi mọ ìyá ẹ̀ rí like I told you pé mi ìyá ò ṣe mi àgbàlagbà ni màá dàgbà débẹ̀ máa ju bẹ̀ lọ ẹ lọ kọ́lẹ̀ ẹ má sọ pé ọmọ yìí máa ń sọ pé ogun tí Jíbìkẹ́ ti ṣe ó yẹ kó ti parú èmi yìí kò ràn mí náà torí pọ́n sọ pé orí jà ju ògùn lọ gbogbo tí Jíbìkẹ́ máa ní ẹ bá mi ṣe kó má sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn má lè jáde lẹ́nu stories ọ̀rọ̀ tí ń bá sọ bóyá ẹ̀ fún mi lẹ́nu ẹsí tó ń ṣáàkì èèyàn ni Àbíkẹ́ bá ń wó gùrọ̀ tẹ́ máa data rere sínú ẹ̀ tí máa gbó gùrọ̀ tata rere kò sí ọ̀rọ̀ náà tí yàrá ìjà yín fẹ́ ti dé mọ́ mi níkùn máa pọ̀ pẹ̀lú speed tó bad gan tí mama tó ẹ̀ tẹ́ mama bínú lọ gbowó yín lọ́wọ́ àwọn tó ṣògùn fún yín pé bàbá ọ̀rọ̀ ta ní kó má so ti sọ gbé lẹ́yìn yẹn kọ́ kí nìyá yín fẹ́ ṣe àní gbogbo ọjọ́ tẹ́ bá ti dábàá pé kẹ́ sanwó èmi Àbíkẹ́ délẹ̀ ẹ kò tún ràn mí lọ́wọ́ sí ni ẹ bá má ṣoògùn ẹ bá sọ fún yín pé irú Bukky Jesse sí ó mórúkọ mi lọ káàkiri kan lọ rí gbá mọ́lẹ̀ kan ràwọ̀ mọ́lẹ̀ nítorí tèmi Àbíkẹ́ ó kàn fi ń sanra sí ni story leave it for the gods kò ràn mí rárá ẹ bá ń gbọ́ ó ti ká mi lẹ́sẹ̀ ó ti ká mi lẹ́sẹ̀ sórí ìfàdígá tó ìdàdé kẹlẹ́ lẹ́mìtì ìbámi ìkàrí Abike kan dé go Facebook she can become celeb aláìkan ní nǹkan kan bí mi ṣe iye fi sanra sí ni kò ràn mí rárá ẹ bá ń gbọ́ kò ràn mí o torí pé ọ̀rọ̀ mi kọ́ rárá lẹ́ńpẹ́jọ sọ lẹ́ńpẹ́jọ ro ọ̀rẹ́ mi kọ́ lẹ́mi péjọ ro alọ́rọ̀ mi kọ́ lẹ́ ń péjọ ro èmi Àbíkẹ́ mọ tí mo ń jẹ́ kéèyàn sí èrè ni bóyá bí n bá bọ́ta irú bí n ṣe fẹ́ tọ́kì nìyí ń sìn bóyá kí n mú sípù mi kí n sílẹ̀ bíi ti ìyá yín àṣàṣì ti ràn kò ràn èmi òun ti bọ́ta láìdé sípù nínú òtẹ́ẹ̀lì jọ sí ẹran tí tó wà níwòwò ńgbà bẹ́ẹ̀ ti díẹ̀ wọ́n ṣe rí lè róbò mi wò lórí Facebook ìsìlẹ̀ jáde ń sìn kó yẹ kí n pín ní ṣẹ́ẹ̀tì mi káwọn máa pè ya yín pé Àbíkẹ́ kò máa rántí múra ìyẹn náà pè ní wèrè sẹ́yìn wò irú wèrè tó máa ń sẹ̀wọ̀ lù piano náà wò tẹ́pọ̀ orí ọmú ẹ máa ń fẹ́ bọ́ta ní orí social media àṣàṣì àtẹ̀dì tẹ́ ń pè ó ti ń jà yín if only you have somebody that can paint you and tell you there's something abnormal about you you need to rest your brain rẹ́ni bá yín sọ ni rí èèyàn bá yín sọ tòótọ́ rà tó lórí ibú ìyàwó èrè tó bí gbogbo yín kalẹ̀ ìyá olórí ibú tí ò gbé Tina jáde kó ní kó wá máa bóun ṣe pé tí ò gbé Anna jáde kó ní orí pé Anna ìgbémú ló ń lò fún ẹnu mọ́tò lé nígbà tó ń wa ọkọ̀ ìdọ̀gọ̀ tó ń wà tó ló ń wa mọ́tò olóṣì oníreluwé fákàfìkì fáka kí lẹ̀ ń wà téèyàn kò wà rí ni Àbíkẹ́ ṣé ìwọ lè wa mọ́tò báyìí mo ló ṣe àṣàbí gbá wá kúrò ní orí ọkọ̀ ìdọ̀gọ̀ tó ń wà reluwé wo ló ń wọ́ kiri wèrè tó pè lọ́kọ̀ tàgbé òṣì àlọ́ máa wòrán èmi Àbíkẹ́ gbẹ̀yìn ni mo ti sọ fún ẹ ó kù díẹ̀ bí ń tín gbogbo ọmọ tó fi ń ṣe ayé tó fi ń ṣe làwùlàwù kọ́ níwọ̀ fi ń ṣe yẹn ó kàn ń ṣe rí ọwọ́ ní tòkunbọ̀ ó tó bẹ́ẹ̀ mí ẹ̀ ò gbé lọ́jà latest Range Rover àjọ tó bá já wò ó máa bínú ṣe báyìí ni latest Range Rover lọ́jà jáwọn yaláya mọ́tò tó máa ń pààyàn lẹ́kún èmi Àbíkẹ́ wá ṣe báyìí pé iye ewé ó ti nà mí pàtó 0 ó ní nǹkan kan tó bá gbọ́ láàrin ìwòwò iye ewé láàrin ìwòwò ìwọ ló yẹ kó máa pè ní aládé rìn ìwòwò tòkunbọ̀ aládé rìn ìwòwò ìyá onímọ́tò ìdọ̀gọ̀ reluwé kàáyọ́ kàásẹ́tù fún ọ èmi Àbíkẹ́ mo sọ bẹ́ẹ̀ thank you God's time ọgbẹ́bọ̀ so kí ló gbé tó ń bí ìgbà wá bọ́ sórí ibẹ̀ yẹn tán rù piano tó wá fi ìyá ẹ̀ pa ṣé mọ́mí ẹ̀ tán ní kó má wàá bá mi jà ẹ̀ tó wá parọ́ ńjọ́ sí yẹn ṣé wọ́n ìyá ẹ̀ yẹn ti sùn gbà tó wá gbé fídíò 3 tó ṣe fún mi nígbà tí mo wà Nàìjíríà tó bẹ̀rẹ̀ sí ní gbé yàrá ìyá ẹ̀ ṣe pé ìbá ṣe pé mo mọ̀ pa fọ́tò ọmọ ẹ̀ tán lọ gbé sí ni ní ìbá má bọ́ta dẹ̀ lóhùn bọ́n gbà tí mo bí wọ́n pé kí ló mú ẹ tó tún fi ń ṣe èrè kiri tán ní Àbíkẹ́ ó mà sọ pé ìwọ ló lọ gbé fọ́tò ọmọ òun mú ní àbọ́mọ yìí ti wọ wèrè ó mọ àwọn tó wá kọ́ lọ fẹjọ́ mi sùn ní ọjọ́ kìíní ó pè wọ́n o kò déédéé ṣe èrè owó ọjà ní o without control
ó wá ṣe fídíò kíní kejì kẹta ó mọ̀ pé mi ò dé lóun fòdìdí oṣù kan mo fi tiẹ̀ síwájú èmi mọ̀ pé yàmá ẹ ṣiṣẹ́ ẹ tó máa ń bá ẹyẹn mo mọ̀ kó tún ṣì máa gbé ẹ jáde èmi tí mo ti bí ní revenge èmi ní ẹ̀yà kọ́wọ́ mi fáwọn tó láwọn fẹ́ bá mi wípé Àbíkẹ́ má dá lóhùn mo ló dá mo ti gbọ́ màámi ẹ sọ ọwọ́ mi ní dá lóhùn gbogbo wọn ní Àbíkẹ́ ti gbọ́ nígbà tẹ́mi mọ̀ kó ṣì máa gbé yàmá ẹ wá ó ṣì máa wá gbé sí ẹ ìgbà tẹ́dí àtàsà sí máa mú ẹ òun ló mú ẹ tó tún fi dárúkọ mi lórí show òun lèmi náà ṣe kó bòyá láyà ẹ pé kò ní yẹ ó mọ̀ pé irú ẹ̀kọ́ ló máa dẹ́rù bà mí náà mama ẹ ti ní stroke láti 2012 so why are you deceiving the world why telling lies as if I was the one that hit your mother with stroke your mom has been sick ṣebí ọ̀rẹ́ ẹ tó lọ bá jà tó ní kí ìyá ẹ bẹ́ẹ̀ sà sí ọ̀rẹ́ ẹ látẹ̀kọ̀ mo ti sọ́nu fídíò tí mo kọ́kọ́ ṣe fún ẹ pé ẹbọ tó ló gbẹ́njọ́ sí òun ló rọ̀ yẹ́ ẹ lọ́wọ́ àti ní ẹsẹ̀ Fọláṣadé Eloquenza àsàsí tó ní kọ́ bẹ́ẹ̀ sà sí ọ̀rẹ́ ẹ tó bá jà gbogbo àwọn ará Manchester náà sọ story ẹ wọ́n ló máa lọ gbé ẹbọ síwájú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù èèyàn káàkiri ni ọ̀rọ̀ ẹbọ yẹn náà wọ́n ti sọ gbogbo àwọn tó rí ẹ tó ń gbé ẹbọ síwájú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó ń lò lé ni wọ́n ní story wà ń di ẹ kí ló fẹ́ fi bú mi ọ̀rọ̀ ò dùn mí rí arabu ní gbogbo yín ní ẹ ní original story sórí thumb up bó ṣe kọjá àwọn tí Manchester náà ń thumb up fún mi yẹn pé wàá gbá Àbíkẹ́ orí story yẹn mú so ìka tó ṣe ló fa stroke fún màmá ẹ ṣàlàyé fún àwọn èèyàn kalẹ̀ mo feel sorry for the old woman o ìjà ọmọ ló gbé o àmọ́ ó yí dàlé lórí torí pé gbogbo orí kọ́ ló ṣe é sàsí ìka tó lọ ṣe ló fún màmá ẹ stroke síbẹ̀ did you stop tó bá jẹ́ ọmọ tó ní làákàyè tó fẹ́ràn ìyá ẹ lóòótọ́ ni tó pọ́n ìyá ẹ lé ni ò ní gbé ìyá ẹ wá sórí social media ọmọ àlè ní ẹ I'm sure pé ìyá ẹ̀kọ́ yẹn wọ́n lọ gbé ẹ ní UNICEF ni ọmọ UNICEF tí ó láàdì sínú motherless babies home òun ní ẹrù piano ẹlẹ́sẹ̀ pùnpùnpùn alias Ake and Popo Muniru àti Ambali of Manchester ẹsẹ̀ Brampam of Manchi èmi mo kù ẹ bẹ́ẹ̀ ẹsẹ̀ Brampam ẹlẹ́sẹ̀ Brampam ẹsẹ̀ Brampam ẹ̀bá spẹ́lẹ̀ ẹsẹ̀ Brampam ẹsẹ̀ Brampam ẹsẹ̀ ní èdè Calabar ẹsẹ̀ Brampam yes ẹsẹ̀ Brampam ẹ̀bá kọ́ síta rupiano nǹkan tó jẹ́ nìyẹn èmi ò gbèjà anybody ó ṣe èmi personally ni mo máa ń sọ fún ẹ tó bá níṣù pẹ̀lú Polodi it's another thing I will never kìnnà torí pé ìwọ ó ṣe èmi torí èmi ló ṣe fídíò fún èmi ló bọ́ta bú sọ̀ṣọ́rí pé yàtọ̀ ti wà mẹ́ ó bọ́ta ó bú mi láìmọ̀ ẹ̀ rí olówó agbèjà Bukky Jesse ṣó mọ̀ pé nu fídíò olórí burúkú tó ti kọ́kọ́ ṣe tó níwọ̀ peacemaker ṣó mọ̀ pé bẹ́ẹ̀ ló ti sound controversial do you know you sounded so paranoid you were sarcastic all through in that video so wèrè o rò pé mi arìndì kò ní iye òye kó ti rí ẹnu mi bí ìtọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn wàláhì ó mú ni kèé ṣe kókò gùn kòkò fúlù báyìí ó ṣàpù nítorí olórí ibú ọmọ bíi tiyín tẹ máa rán ìrìn wèrè káàkiri tẹ máa rò pé gbogbo èèyàn lẹ máa rẹ́ jẹ gbé torí irú yín ni mi gbérú ẹnu báyìí wá àti irú ìyá yín olórí burúkú àṣàbí tó kún bọ ọmọ abọ́dẹ rìn mo níjọ́ tó bá ti ń rìn ó rí pé mi ni ìyá yín mú lọ́tà jù ni ó nítoríjọ́ tóun ti rìn òun ò rírú èèyàn báyìí rí Àbíkẹ́ Jagaban nìkan ló fèsì òun láyé òun báyìí rí pé àgbàtọ́mọ ibà ọjà jẹ́ fóun ìṣe wá níbọ̀ ọjà jẹ́ fún lórí ibú ìyá yín ò lè scammer ìbọ̀ ọjà jẹ́ fún báyìí pé ó lè ní ẹ̀nà tó kún bọ̀ ó lè gidi ní ẹ̀jẹ̀ ń ṣerun mi fún ẹ lórí ibú onírun gbàlódé lọ́wọ́ olóṣì ó pẹ́ lórí ovularia oníbàtà skìláàṣì ṣáàláwọ̀ ìyá onískìnì bàtíìkì bí tọmọ Fọláṣadé ẹsẹ̀ Brampam alias Munirambari olóṣàlápá wòlíì agelu pọ́npùnpùn olóṣìníọ́ ìfún ọlọ́rọ̀ tó démi kan mú ní kẹkùn ó gbọ́ àwọn ẹlẹ́kùn ni mo wá àdírẹ́sì lálẹ́ pé ẹkún òfò tẹ́ ń sunkún yẹn ń tẹ̀sí yín lójú ẹ̀yin lẹ morí ibú tí ń pa yín lẹ́kún ká ẹ̀yin lẹ́gbẹ̀bù ìkàsílẹ̀ tán tẹ wá ń sá kiri àṣekà níyín tẹ wá ń yídóbo orí tẹ ní kọ́ba yé gbà yín no kò sọ́ba kankan tó máa gbà yín àtẹ̀yìn àti Tòkunbọ̀ yá yín láti jèrè ká yín ìkà tẹ́ṣe lẹ̀ ń gbà ìjọsìn tó wá bẹ̀ mí mo gbà sí ẹlẹ́nu náà ó bẹ̀ mí tán mo padà wá síbí báyìí mo wá kọrin fún ẹ mo ní Fọláṣadé wọn ẹlẹ́sẹ̀ ẹbọra no ẹlẹ́sẹ̀ ẹbọra ní ẹ̀nà ẹsẹ̀ ẹbọra ní ẹ ìdajì èèyàn ìdajì ẹranko ní ẹ̀nà torí ẹ̀rọ ṣe lè fi ìdajì ààrẹ tó kù wọ́n wá ìjọ tó ti wọ pátá rìn wọ pátá yẹn lásán kò dẹ̀ fi ẹsẹ̀ rìn ká tiẹ̀ rí pé yàn ní ẹ kò bú ẹsẹ̀
nítorí tèmi Àbíkẹ́ ó sáré lọ ra cream leko lọ́dọ̀ Ìyá Bísọ́lá lọ́dọ̀ àwọn ọmọ kíná tí pé ó fẹ́ máa fi gbogbo black knuckles ó lè yọ knuckles lórí ibú tó gbé ayé ó ti jóná ó ti lana tó bá gbọ́ ó gbéná jẹ ó lana ó yẹ kó tún máa pè ní lana no ó lana pa olóṣì gbogbo kíní àwọn kébé Kwara tó fi ń kọ́ mú káàkiri bí àwọn tó ń ta oògùn eyín oògùn kọ́ mọ́ má yàgbé eyín mọ́lẹ́kọ̀ọ́ ó ti ẹjọ́ èèyàn ọsọtán olórí ibú tó wà ní Manchester olóṣì wọ́n kéré sí nọ́mbà wọn mama rolling dollar olóṣì wọ́tẹ́ àfúnkì ó ya ìgójú ẹbí ti Fatai rolling dollar àwa ṣe báyìí ó dá ó dùn ó ta gbogbo yín náà jàtijàti kan náà ní ẹ̀rọ ọmọ mi tẹ máa ń bú tẹ máa lọ blog ni ẹ lọ wo fọ́tò wọn kẹ lọ differentiate class mo máa ń sọ fún yín eyín burúmpamu gbogbo yín ẹ̀sùn ẹ jókòó sílẹ̀ nìyí kẹ fi mí lẹ̀ kí n dẹ̀ fi yín lẹ̀ àmọ́ tẹ́ bá ti fẹ́ respect ara yẹn máa tẹ́ ni ìwọ ọmọ ọ̀rọ̀ náà olórí ibú ni ẹkún yàtọ̀ òsùn ó tí ì sun ẹkún wàláhì àwọn ẹbí 77 kan ti pè mí wọ́n ń bẹ̀ mí wọ́n sì ń bẹ̀ mí dìsìn páwọn ọmọ nǹkan tó gbé wá sọ́dọ̀ mi pé kí n jọ kí àwọn bẹ̀ mí kí n ṣí bàbá yẹn lẹ̀ torí tàwọn mo ti ṣàlàyé fáwọn ẹbí ẹ̀ tó wá pè mí nǹkan tó ṣe pé this is what you did to me ìwọ bọ́ta lórí ilé òun sọ pé you hate Abike I don't even know you I don't want to know you so like me or like me who fucking gives a damn about that mi ìmọ̀ yá ẹ̀rí náà mi ò mọ̀ yá lájà bàbá ẹ̀rí náà mo rò mi ò mọ̀ orúkọ ẹ̀rí àmọ́ mo ṣe findings mi mo dẹ̀ rí pé iṣẹ́ ibi ló ń ṣe pẹ̀lú Esabod ó ń ba ayé àwọn èèyàn jẹ́ mo dẹ̀ gbé ẹ bọ́ta pé yes you have been operating routine Nkechi whoever tó bá wùn kó fucking believe whoever tó bá wùn kó má fucking believe èmi sọ pé routine Nkechi àǹkó òun níwà àti jésù ẹjọ́ ràn nù ẹ̀ ni àti olórí ibú Rosemary èkèta kọ́kọ́ mú ìyẹn ti juwọ́lé ìyẹn ti bẹ̀ mí báyìí kí n jọ kí n free òun pẹ̀lú àwọn ọmọ òun ni mo ṣe free ẹ̀ ìjọba àkà ìjọ àwọn olórí ibú ọ̀bàyé jẹ́ òun níjọ yín ẹ ní nǹkan rẹ̀ tẹ́ fẹ́ fáyé gbogbo yín mo ti sọ fún wọn Fọláṣadé ní gbogbo ìgbà bó bá ṣe pé o rántí ìyá tó bí ẹni ò ní ti ẹsẹ̀ bọ́ sí nìyí rárá tó bá pé bẹ́ẹ̀ ló ṣe máa sọ pé my mother is fucking 80 years old if you had thought about that if you had put that into consideration you would not even involve yourself in this mess at all because you shouldn't be involved in any farm because it wasn't your case personally so what brought you in here báwo ló ṣe tẹ̀sẹ̀ bọ̀ táǹpì ẹ̀ sọ̀rọ̀ ní ayé lọ́rọ̀ yìí ti dà báyìí wọ́n ní 23 24 lọ́rọ̀ ilé ayé jẹ́ gégègè wọ́n ń sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwọn wọ́n máa ń sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwọn kọ́ má rojọ́ mẹ́mi lẹ́sẹ̀ ẹ̀gbọ́n bẹ́mi ṣe ń wí àní ìwọ̀fà lẹ́nu tó wẹ̀ lẹ́nu lóde ọ̀tá ẹ jẹ́ pé kán gbẹ́nu dákẹ́ ẹ̀yin èké àdúgbò ṣọmbọlẹ́ṣàn bíi ti Fọláṣadé rù piano ìwà bọ̀ o. Before you can be justified, you have to see that. You do a self-evaluation on yourself and ask yourself, what crossed my path with Jagabans? What made you to cross my path? And what crossed your path? Ọmọbìnrin yóò kú wá báyìí. Ìjọsí Bukky Jesse ni mo face squarely. Ìmàmọ̀ ìkọ́kọ́ nu gbogbo yín tí mọ̀ yóò nípò sí ní wúlíṣì anamáyàwó nípò sí òjijì tí mọ̀ gbogbo yín tí mọ̀ ya yín olórí ibùkọ́ tó lóhun àṣàbí tó tó yẹn ẹni tó lọ ṣe fídíò fún mi olórí burúkú olòṣìláwáyé oníṣòórò tó wá patronize mi ìyẹn yín òun ni mo sọ pé yín má ṣe fídíò fún mi o òun ni mo wọ́n ní pé láyé ẹ̀ tó bá tún ṣe irú ẹ̀ wà á jẹ̀bi ìjọba yín mo ní tó bá tún ṣe irú ẹ̀ wàá jẹ̀bi kò mọ̀ pé mi gbóyìnbó ìjọba eyín ò máa pọ̀ mi gbóyìnbó ó fòyìnbó lẹ́kọ́ lẹ́tà sí tẹ́rítírì mi mo wá sọ fún pé Bùkọ́lá tó bá tún ṣe irú ẹ̀ wàá jẹ̀bi abẹ́gbọ̀ ẹ̀yin fáǹsì mi àní Bùkọ́lá ò mọ̀ pé mo gbọ́ Yorùbá o kò máa mọ̀ pé mo gbọ́ Yorùbá òun ó máa fi Yorùbá kọ́ lẹ́tà sí tẹ́rítírì mi mo bá já wọ́n ní pé Bùkọ́lá tó bá tún ṣe irú ẹ̀ máa jẹ́ kó jẹ̀bi mo wá fún wọn ní
wọ́n ní Bukky jọ́ tó bá tún ṣerú fídíò yìí mo ní màá jẹ́ kí o jẹ̀bi because mi ò bá ẹ wí mi ò dẹ̀ báyìí olórí burúkú ìyó ní lemongrass yín ìbá wí mo ṣe fídíò mi ni ó bẹ́ mọ́ mi mo dẹ̀ bẹ́ mọ́ padà ṣàdédé ni mo rí kíní burúkú náà lò ṣe ẹlẹ́sẹ̀ ṣáṣàṣà ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ àṣà ọmọ òfò tán gbẹ́sẹ̀ ya 78 years fún tóun fún ara ẹ̀ dẹ̀ jẹ́ 34 years olórí burúkú ẹlẹ́sẹ̀ arúgbó olójú omidan ìmọ̀bi tán ti rí wèrè o mi ìmọ̀bi tán ti rí ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tí ń gbénú gbó o tó jáde Fọláṣadé tí àrí ẹsẹ̀ ríta o ìdajì ẹbọra ìdajì èèyàn olórí burúkú àwọn ọmọ tẹ́pẹ́ àwọn ọkùnrin ní pé táwọn bá ti ń bá sùn báyìí wọ́n máa ń ká kúìtì lára ẹ̀ ní pé kí ló dé tó ń tẹsẹ̀ bábẹ́ dúvẹ̀ kó ẹsẹ̀ jáde lábẹ́ dúvẹ̀ jẹ́ ká mọ nǹkan tó ń háìdì olórí burúkú ejò tó ṣe jẹ́rìí Òṣòdì náà ti rí ń jọ́ sí ọmọlọ́dẹ ejò tó ṣe jẹ́rìí bíbà yìí sábẹ́ kúìtì ẹsẹ̀ wèrè tẹ́pẹ́ bá ṣe ń wú ẹsẹ̀ pé ká la òbu ẹ bẹ́ẹ̀ ló ń lọ́sẹ̀ pọ̀ ló ń kí bábẹ́ kúìtì àwọn bọ́ìsì ní kú ẹsẹ̀ jáde ẹlẹ́sẹ̀ bọ́ra jẹ́ ká la òbu ẹ pẹ̀lẹ́sẹ̀ ẹsẹ̀ náà máa ń ṣí kò ṣe pé wà ti kẹsẹ̀ bábẹ́ kúìtì gbogbo àwọn tó dú ẹ máa ń ṣe ló máa ń tẹsẹ̀ bábẹ́ bẹ́ ṣíìtì kí ló ń háìdì wọ́n ní kó tó mú ẹdó ni wà ti paná pípípí àwọn bọ́ìsì ní ẹ̀tàn náà lóṣì ó ní low self esteem tó dẹ̀ ló ṣe máa ní wọ́n mi kò sẹ́ni tó máa wí mi tí wọ́n rí pé fine girl ni mí Àbíké mo fine ju ẹ lábàjẹ́ olórí ìbú ìwọ́rẹ́ mi kí wọ́n bá yín jarújà yẹn despite the fact pé gbogbo èèyàn mọ̀ pé 6 footer yálà yẹ ọmọ anybody yàtọ̀ sí pọ́lọ́ fẹ́ mi figure ó fún mi stature wo everything ó pé ní gbogbo ẹ̀ ó pé ó wà in good proportion you don't get it so ẹ̀yin tó bá kù díẹ̀ káàtó fún lẹ máa nírú low dignity self esteem burúkú low self esteem ẹni ó ní confidence inú ara ẹ̀ ló ṣe máa ń bi rẹ pé mo mi re I am pretty wojú mi re mú mi re ẹsẹ̀ mi ò jọ̀wọ́ ìdí ni mo níyì ìdí kọ́la ní kó fi wọ̀n wá àníjọ́ tó bá ti lè bọ́ bàtà olórí burúkú bàtà òjò nígbẹ̀rún tó máa ń kó sẹ́sẹ̀ ìyá yín ní kó fún ẹléwé tó máa fi ba nǹkan tó ń jẹ́ lẹ́sẹ̀ ní kó fún ẹléwé béwé ẹ̀ bá ń jẹ́ lóòótọ́ nǹkan kan ń jẹ ẹsẹ̀ àwọn tó ti ṣe wọ́n ń jẹ ẹsẹ̀ bí ẹsẹ̀ ló ń gbà jẹ́ wọ́n rán rí ẹsẹ̀ jẹ díẹ̀díẹ̀ ẹsẹ̀ ń jẹrà àbájọ wọn ló tẹ̀ láwọn ṣọ́ọ̀bù kan sì tó máa lọ bẹ̀ pé kọ́njọ́ kan bẹ́ẹ̀ gbé bàtà òjò jáde nígbẹ̀rún kọ́ bú ẹ̀ láṣìírí wọ́n ní wọn ọ̀dẹ́ lò wọ́n ní so ti lọ́ họ́dà àwọn bàtà burúkú yẹn sì látàbá lẹ́kọ̀ọ́ àwọn bàtà ìgbà òjò ní ìgbà ẹ̀rùn èmi náà mọ̀ fi yín pa ni yàtọ̀ sí Bùkọ́lá ó bá yẹ pé Bùkọ́lá Alẹ́gẹ́ ìkànnì ẹ̀yin ọmọ ewé gangan kò sẹ́ni tí ò sọ pé ọmọ ewé ni Bùkọ́lá Alẹ́gẹ́ ìyá yín dẹmọ ni fòṣílẹ̀ kó yé dẹmọ àánú fún àwọn àmì báyìí ajá àwọn àmì bá gbéra báyìí mo lọ ṣe findings ni ẹ má bí ní ìmú díríǹkì o fìrínì ọmọ Ìyádésù pàdé mi wọ́n ló pé kí n mọ́ ọmú díríǹkì o yìí sì mú o. wíìgìrì sọ̀rọ̀ gàgàgàgà ó làlàlàlà ìyẹ́wé ó mustard sẹ́mi Àbíkẹ́ mo mẹ́nẹ́ sí ìyẹ́wé mustard Àbíkẹ́ mu syrup ìyẹ́wé mustard ọmọ ayé mu champagne tó bad Àṣàbí ojú o ìyẹ́wé kò yá wọ́jú o mo ní kò wọ́jú o Àṣàbí kò yá wọ́jú o ìlé dákẹ́ o ìlé fi gbogbo ẹlẹ́kọ́ mọ́ wà bọ́rí ìlé fáwọn fáǹsì mi lẹ́fọ̀ só lọ nítorí ìṣe báyìí dé o. By this loading leg back and I'm taking enough rest. You can tell with my face. I'm okay in Sarah kan lọ títí. Wala bi bag beg you ba lọ. Bi ba eri baddest face panel bitter. Ma be panel bit face me. Now me calm down. You post. You say why? You say why pẹ̀lú photo. You to say why? Iye we Àṣàbí. Àṣàbí wa mo wèrè. Olórí ibu iye we. Àwọn ọmọ tó lè produce inú territory ẹ wo wọ́n kú lórí agent in sexy báyìí in fún ọ lẹ́yìn báyìí Àṣàbí ó ti rírú èjì tó fine báyìí lórí ibu ni ọkà yẹ Kẹ́mi Sọ́ládòwú gbogbo yín òfò lẹ́ẹ̀ṣẹ̀ àti yóò ní pósí a ní gbogbo ẹ̀yin ìjọba àká ẹ̀ lè ní ìsinmi Ọlọ́run ò fẹ́ ìkà
ìwọ kan ò lè máa mú àwọn ọmọ tiẹ̀ kó máa dáṣọ bò wọn kó wá máa mú ọmọ ọlọ́mọ kó máa tì wọ́n sínú ewu kò ní kàn máa lọ ìwọ ló mọ ṣépè fún ìwọ ló mọ bí ṣépè fún olóòṣì gbogbo àwọn ẹjẹ kàmọ́rù tí wọ́n ń tẹ̀lé kiri gbogbo wọn náà ti gba sabbatical leave àárín wọn mọ́ nínú show àwọn èèyàn ṣe Wednesday kí ni wọ́n máa ń pè ẹjọ́ o kí ni wọ́n máa ń pè kí ni wèrè tó lóun máa ń ṣe Wednesday ṣe Thanksgiving day àbí kí ni wèrè tí ẹ̀ máa ń pè ti arán létí kí ni ìyá máa ń ṣe Wednesday ìjẹ́rìí àlùkì àmọ́ tó mọ́ ní kán wá jẹ́rìí ewé ti ṣiṣẹ́ o tó máa ń fọ́ọ̀mù scammer story ẹ parọ́ fúnra yín jù i'm sure pé Ṣadé náà mọ̀ kó lórí ibú nìyá yìí Ṣadé ti sọ rí pé ìyá yẹn òun ò kàn fẹ́ wàhálà ẹ̀ ni gbogbo wọn ń sábà ẹ̀ ni wọn ò fẹ́ràn ẹ̀ business wa bàjẹ́ eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ láàrin yín ọmọ ènìyàn go fọ́hùn gan bí èèyàn gidi mọ́ torí ẹ ti jẹ́ kí ìyèwé ba ayé gbogbo yín jẹ́ ordinarily tí wọ́n Ṣadé ṣe bẹ̀ mí tó ṣe walk away tí ń dẹ̀ dákẹ́ fún ẹ it would have been the end of the story. I am not dumb, I'm not gullible, I'm not stupid, I'm not an arrogant person. I wouldn't have ever in my wildest dream come back for you. But you took another go at me and I decided not to rest my case over you. Yes, I chose your case as area of concentration and I'm not going to let you go until you drop your guards. Kò ní yẹ kò ní dá fún òfò ló máa ṣe èpè lórí burúkú tó ṣe bó ṣe sunkún yẹn bó ṣe máa rí inú ayé ẹnìyẹn tá máa rán nínú ẹ̀jẹ̀ bí òróró tí wàá máa gbé wọ̀ bí gámẹ́ǹtì wo ojú mi dáadáa tó bá ń gbọ́ pé wọ́n gbéṣù jẹ́ wọ́n gbéṣù mi èmi Àbíkẹ́ gangan ni mo gbé mi mo máa ń sọ fún yín ẹ gbàgbé gbogbo òṣì tó kù àti wèrè tó lóun ní bàbá ń gbẹ́jọ́ òun ní godfather kò ní yẹ godfather ìyẹn Jésè godfather wèrè wo ló ní táyé ẹ bàjẹ́ tó ń ṣẹ̀sìn left and right lórí social media tí gbogbo ògùn tó ń ṣe fún ẹ ò jẹ́ ọ̀rọ̀ kó jẹ́ fún ẹ kò ń ṣẹ̀sìn sí ni àní nǹkan tó lè gbà yín nìkan ni pé kẹ́ lọ tún ìwà yín ṣe ẹ lọ yí ìwà yín padà ẹ jáwọ́ nínú ìkà èmi Àbíkẹ́ mo máa ń sọ fún yín wọ́wọ́ mi rè funfun nẹ́nẹ́ ni ẹ jẹ́ tún járin sí torí orin yìí náà ló máa ń bú ìyá yín nú ọwọ́ mi máa rè ó funfun nẹ́nẹ́ yéèpà ọwọ́ mi máa rè ó funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rè ó funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rè ó funfun ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ ọmọ ní ẹgbẹ́jọ owó ní ìfìkà pọ́ọ̀sì ìfìkà dọ́là ìfìkà euro ìbá tèèyàn jẹ́ rí tó bá ń gbọ́ mi ò bá tèèyàn jẹ́ ayé ẹ̀ má bà tèmi jẹ́ o mi ò bá tèèyàn jẹ́ ayé ẹ̀ má bà tèmi jẹ́ ìyá àbèjì yìí sí kéèké ọlọ́ọ̀lá yín jò lálẹ́ mo ti ń hà ẹ mọ́ pè mí o ìwọ́nu yín pé ká yé pè mí o bẹ́ẹ̀ bá fẹ́ gbé pè ẹ yé pè mí o.